táwọn àwọn ọmọ wọn làwọn ọmọ wọn jẹ́ ẹ̀já gbárùkù papọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá ti sọ̀rọ̀. aláṣẹ olóhùn àti ṣe ara ẹ̀ wọ́n lé ìbòho tó ṣe gbogbo méje yàrá mẹ́fà ní ọ̀hún ìní àdàbà gẹ́gẹ́ bá ṣe àmọ̀dá ọmọ ní Ọlọ́run ló fi ṣe ilé fún alásìkò yìí ìmọ̀lá tèmi ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ká. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. tó ti sọ̀rọ̀ nígbà tí mo wá ń gbọ́ tí mo ń gba ìpè àwọn lọ́balọ́ba lẹ́ni mo wá wo èmi náà pé èmi náà Ọlọ́run mo mọ̀ tí ló kọ́ náà táwọn ọba ń pè mí Ọlọ́run owó lókùn tí mò ń wá jẹ́ kó owó náà ó dé kábíyèsí kò tiẹ̀ pè mí kó tí ń bá lè wà lọ́la mo ní kò ságbára fà kò ságbára tí ẹ gbọ́ mi ẹ̀yin ọmọ Yorùbá nínú mi dùn nírú àkókò yìí pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ ó fi hàn sí pé àwọn Yorùbá kan ti jí àwọn ọba wa kan ti jí àwọn ọ̀dọ́ gan ti jí àti fẹ́ ṣetán láti máa fi ìka tó bá tọ́ símú máa fi ronú wọ́n ní ikú tó kọjá níwájú ẹni tó ṣí ni ní fìlà ọkọ náà ló yẹ kádà àìmọye tó ti ṣẹlẹ̀ sójú ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tó ti lọ. mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ mo kí yín lórúkọ bàbá Prophet Banji Akíntóyè bàbá is now 92 years in age tábà bá bàbá rẹ̀ sọ̀rọ̀ a tún gbàdúrà pé okùn tí Nàìjíríà fi so Yorùbá máa já ó dẹ̀ máa já lágbára Olódùmarè ẹni kan má disturb mi o ẹ má flag o iṣẹ́ táwọn àgbààgbà ilé Yorùbá náà ni mo fẹ́ jẹ́ o orú ìyá wa kọ́bá tó gbàlejò wa mo ní mi ò morúkọ wọn sí àárọ̀ ní àbáàná ni mo sọ pé mi ò morúkọ wọn wọ́n ti wá tẹ̀sí orúkọ ìyá yẹn sí mi Ìbíkẹ́mi mádámù Ìbíkẹ́mi ojú òní tì yín tẹ́ bá gbọ́ pé ẹ ó jẹ àjẹyó ẹ ó tún dì í lọlé gbogbo àwa tá a tẹ̀lé májàsọ́ láwọ̀ ìlú Kàbálá jẹ àjẹyó àti àjẹṣẹ́kù nígbà tí wàá dé ìsànlú oh my God àwọn okùn ṣe èèyàn lálejò Olódùmarè o ẹran tó gé sórí oúnjẹ fún mi yẹn ló dàbí sáìsì orí náà fi ṣe àfi pé wọ́n mọ̀ mí ìṣódà dàrélẹ̀ wọn they are really authentic ọmọ kóòtù òjìrè wọn fowó síjú ilé baba wọn wọn àjẹsọ lé baba wọn nù mo tún bá àkókò yìí ó wà lára oore tí baba Bọ́lá Ahmed Tinubu tẹ máa ṣe Yorùbá o òun abáṣe lónìí ìtàn ni yóò dà lọ́la o àwọn okun nílò state títí wọn mo lè sọ tí okun bá ti bọ́ nínú ìgbèkùn ilẹ̀ Yorùbá bọ́ mo lè sọ tí ìgbómìnà bá ti bọ́ nínú ìgbèkùn ilẹ̀ Yorùbá bọ́ they are not a Fulanis they are not Hausas ṣùgbọ́n tó bá ń ṣe ìgbìmọ̀ tó máa ń pe ìpàdé lẹ́nìí wọ́n kà wọ́n mọ́ àwọn Fúlàní bàbá Bọ́lá Ahmed Tinubu tẹnitẹni takisa ń ta àtàn wọ́n lé ẹlẹ́nu nínú ló làwọn ìyá ẹ̀ okun ní state ìgbómìnà ní state létí Èkìtì bá ti lè ní state àwọn náà nílò state títí wọn okun nílò state títí wọn ìgbómìnà nílò state títí wọn tó bá jẹ́ pé lóòótọ́ àfẹ́fọwọ́ sí júwèé lé bàbá wa bẹ́ẹ̀ ni ìyá mi madam Ìbíkẹ́mi adára fún yín ojú òní ti yá ẹni sọmọnù bẹ́ẹ̀ ṣe dìde fún ìran yín pé ẹ lè lajú yín lẹ̀ kí àwọn àjòjì máa pa yín lórí ilẹ̀ bàbá yín adára fún yín ojú òní ti yín o mo kí yín lórúkọ olóyè Ṣèyí Adéyẹmọ Ìgbòho Òòṣà àrẹ̀mọ gbogbo ọba ilẹ̀ kóòtù òjíire àníyèkáyé wa à ń dùn wọn lọ òṣèré wí lẹ́jọ́ ìjà ìlara kì í tán bọ̀rọ̀ bàbá mi kan ló pa ìtẹ̀kẹ́ fún mi akọni kan tó wá sọ fún mi láàárọ̀ yìí ó ní ìyá Kòkúmọ́ àti Kòkúmọ́ ń tara ẹ̀ ní nígbà tó bí ọmọ tó sọ ní Kòkúmọ́ ọmọ wa lọ bá yà pé màmí ṣe mi ò ní kú àyà ẹ̀ nítorí Kòkúmọ́ bá kú ló jẹ́ kí n pẹ̀lú Kòkúmọ́ at the end of the day ojú ìyá Kòkúmọ́ ni Kòkúmọ́ fi kú ní Yorùbá fi sọ pé ìbànújẹ́ ńlá ni fún màjèsí tó tójú ìyá ẹ̀ lọ sọ́run abúlé oníṣẹ̀lẹ̀ sí wa nílẹ̀ kóòtù òjìrè mọ́ àwa la máa ṣẹ́gun ọ̀tá àwa rẹ̀ yòdì in 2018 in 2016 Buhari ṣe amúlẹ̀s fún àwọn Boko Haram we are 814 in 2026 another amnesty again the same gbogbo aṣọ tó dá fún wọn báyìí náà tó dá fún wọn 778 tó bá yá wọn tó dá wọn wá sí ilẹ̀ Yorùbá wọn tó bá máa yọ wá lẹ́nu làwọn àgbààgbà kan wá rí pẹ̀lú tí ìròyìn tí mo lọ jáde láàárọ̀ pé Aláàfin Ọ̀yọ́ ti ṣígun fún ọmọ olórí ọmọ ogun 5 million ọlọ́mọdé àpapọ̀ ìyá bàbá mi kan wá ṣe analysis kan fún mi lónìí
pé the great America gan gbogbo ọmọ ogun tó ní sọ pé kò pé 2 million. Nigeria gan as a country the giant of Africa ló ṣe pé wọ́n one of the powerful country in Africa àti military ni o àtọlọ́pàá ni o àti civil defence ni àti gbogbo ẹ̀ kò kọjá 700 ṣùgbọ́n èèyàn kan ní ọmọ ogun 5 million wọ́n dẹ̀ ń pa ìran ibi tó ti ní 5 million wọ́n dẹ̀ bó tẹ̀ jẹ́ káàtìkà ń bẹ̀ ni torí kì í ṣara wa àtọ̀ ṣẹ́gbọ́n mi kì í ṣara wa káàtìkà ni bó tẹ̀ jẹ́ pé wọ́n ajáàkì organisation yẹn ni torí pé àwọn bàbá àtàná ti rí ìran Yorùbá ní pé ojú làgbà ń yá àgbà kì í yánu lẹ́yìn tí àgbà tó jókòó sínú yàrá ẹ̀ tó fọwọ́ lẹ́nu ara yìí n tó máa rí bọ́mọdé bá gun orí 300 story building kò lè rí that is why they create that what we call OPC but he hijack it destroy that organisation and you are not saying that you have a 5 million red major ọmọ ogun and the Fulani that not up to 10,000 ó gbòòrò lójú Yorùbá ó gbẹ̀mí lọ́wọ́ Yorùbá wọ́n gbaṣẹ́ lọ́wọ́ Yorùbá wọ́n sọ wájà lánàá kiri wọ́n lé wa káàkiri àwọn tó wà nínú òyìnbó ò lè wálé mọ́ ṣùgbọ́n ẹni tó sọ pé òun ní 5 million warrior yìí he use that avenue to go to France to go to London láti lọ máa fi avenue yẹ opportunity yẹ lọ máa fi gbowó lọ́wọ́ wọn lọ́wọ́. Kábíyèsí onírìṣà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá káfàtà kábíyèsí Aláké Tẹ̀gbá kábíyèsí di Olúgbọ́n of Ilégbọ́n kábíyèsí Ọlọ́wọ̀ of Ọ̀wọ̀ land kábíyèsí Ọwọ́ Àtàjèrò kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kábíyèsí Tìmì Tẹ́dẹ́ bí n bá ṣe rántí ni wọ́n máa dárúkọ yìí o ẹ má fi ṣèbínú kábíyèsí Èwí Adó kábíyèsí kí lórúkọ ọba Òṣogbo yìí ẹ ṣáà ti mọ̀ àtẹ̀yìn ọba tó kù di Oníkòyí of Ìkòyí land Àkárìgbò ẹ tètè fún wa láwùjalẹ̀ Òṣèmọ̀wé Tòǹdó di Dèjì of Àkúrẹ́ àwọn ọba kan pè mí pé sà èyí tí Aláàfin Ọ̀yọ́ wí àwọn ò fọwọ́ sí pé Sunday Igboho làwọn fẹ́ mo wọn ní kábíyèsí kọ́ mọ̀ bá dá wàhálà lẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ ọmọ ogun 5 million síta wọ́n làwọn ò ní kọ́mọ̀kọ́ ọmọ ogun 5 million síta ṣùgbọ́n àwọn ará bíbá yìí tó ń yọ wá lẹ́nu yìí wọ́n ní tí a bá fẹ́ tó oògùn fún wọn wọ́n á bi yín léèrè pé oògùn tó ń tà yìí ṣé ó ti ṣe àìsàn tó yẹ tó oògùn ṣé ó ti ṣe é rí tó dẹ̀ ti lò ó sí tó dẹ̀ ti lọ. pé because àwọn ti ríṣẹ́ tí Sunday Adéyẹmọ Ìgbòho ò ṣàṣe àwọn dẹ̀ mọ̀ pé ó capable to do it tested and trusted ni pé ní ìkórìtà tí ìran Yorùbá wà yìí àwọn ò fẹ́ rìkọ́ọ̀dù failure àwọn ò fẹ́ rìkọ́ọ̀dù ẹni tí yóò wẹ̀wù ìgbéraga tí ó sọ wípé oyè tó ń jẹ oyè tó ju ọba bòmíì lọ ni tí ọmọ náwó sí orí adé ilẹ̀ Yorùbá àwọn bàbá yẹn tẹ̀sán tó gbètò tẹ̀sán pé kò sí kékeré ọba pé so they had not warned him pé ó lè kó ọmọ ogun 5 million yẹn jáde ní Ọ̀yọ́ o wọn nítorí program Ọlọ́run tó láyé àti ọ̀run tó dá wa ó lè jẹ́rìí tí mo sọ yìí láwọn kábíyèsí tó pè mí bí wọ́n wà nínú mítìnì mò ń gbọ́ tó ń gbé fóònù fún ara wọn pé bàbá Èkìtì ohun tó ti ṣe wọ́n rí ni àwọn làwọn mọ táwọn face pé àwọn o Sunday Igboho làwọn expect ìwà Sunday Igboho tí àwọn lọ́rùn àwọn ọmọ Sunday Igboho làwọn expect wọ́n sọ́dọ̀ dẹ̀ sẹ́ni pé ìjọ tí wọ́n máa ṣe lọ́ọ̀ṣì ìlú ẹkùn security network sà pé kí n má ṣe jẹ́ kán ṣe lẹ́yìn àwọn kí ìjẹ́ tètè jẹ́ kán gbọ́ pé tó bá jẹ́ Èkó ní ti fẹ́ ṣe lọ́ọ̀ṣì yìí àwọn máa débẹ̀ bó jẹ́ Ìbàdàn ni àwọn máa débẹ̀ pé mínísà ohun tí a ti ń fẹ́ tẹ́lẹ̀ náà nìyẹn kẹ́kọ̀ọ́ ọmọ ogun 5 million síta àwọn bàbá yẹn lọ pé bàbá Èkìtì ọ̀rọ̀ ni wọ́n máa ń sọ àwọn làwọn mọ táwọn rí pé they know they ṣe capacity ni ṣé mo gbà á ṣe capacity náà lónìí àbí mo fẹ́ sọ ní English ni Ọlọ́run wẹ́ ní etí mi ò kà máa kà pé wọ́n máa gbára wọ́n mọ bí oníkálukú ṣe tó ìkórìtà tí Yorùbá wà kí ṣe kọ́ rán àwọn ọmọ jáde kó wá dá o àwọn ọba ilẹ̀ Yorùbá kan ló pé ní ìdẹ̀ ní dárúkọ state tó ti pè mí pé àwọn máa kọ́ Onírìṣà wọ́n kọ́ bàbá wa Olúgbọ́n wọ́n pe bàbá wa Olúbàdàn ọba Adéwọ̀lú Oyínwọ̀lú Iyọ̀wọ̀lú Ògówọ̀lú Ẹ̀rínwọ̀lú Ìdùnnúwọ̀lú Ládọjà wọ́n pe Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ the Aláké Tẹ̀gbás all the former rulers in Yorùbá land
pé Sunday Igboho làwọn fẹ́ o àwọn ò fẹ́ni tó máa tàn wọ́n jẹ tí ẹ̀mí ọmọ Yorùbá ọmọ lọ́ra yìí tí Fúlàní ọmọ pa ẹ̀mí tí ọmọ dẹ́mi ọmọ Yorùbá lédodo àwọn ò fẹ́ni tó máa débẹ̀ tẹ̀ táwa gbé wọn sí conditions táwa gbé wọn sí condition táwọn ò fẹ́ àwọn ò fẹ́ pé wọ́n fẹ́ ẹni tó fẹ́ fi tọkàntọkàn ṣiṣẹ́ ìran rẹ̀ tí ò ní mú àbùlà tàbí àdínkù wá bá èrèdí táwọn fi sọ pé Sunday Igboho làwọn fẹ́ nìyẹn ó lè kọ́ ọmọ ogun 5 million jáde síta ní Ọ̀yọ́ lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà Ààrẹ Ọ̀nà Kakanfò agbára rẹ̀ ò dé Oǹdó kò dé Èkìtì kò dé Ọ̀ṣun kò dé Ẹ̀gbá kò dé Èkó Ọ̀yọ́ náà ni Chief Security Palace of Aláàfin Ọ̀yọ́ ni ìrẹ́pọ̀ àti kájọṣe papọ̀ ló di tí wọ́n ń pè káàkiri pé Sunday Igboho làwọn fẹ́ o Sunday Igboho làwọn fẹ́ tí n bá dẹ̀ lórí ọ̀fẹ́ tọ́lọ́run bá bukiri ẹ̀sàpò màá dé ọ̀dọ̀ àwọn ọba wọ́n dìídì fún mi ní pé nàbà kó lọ́la kí pe àwọn pé they are ready to work with Sunday Igboho mo wá mú mi rántí ohun tó dùn wá rí ní Kogi mo ti sọ láàárọ̀ pé ọ̀rẹ́ tí ò ti tọ́ka bá lè rí ìjà ẹgbẹ́ yìí gbogbo wa tá à ń wù lẹ́nìí tá a rò pé àwọn ènìyàn orí wa wọ́n wò wá mo ti dáńtọ́ sọ fún pé tó bá jẹ́ ọdún kan ní ọdún méjì máa ju Sunday Igboho lọ mo ń tẹ̀lé Sunday Igboho gọ́gọ́gọ́ mo dẹ̀ sọ fún pé kì í ṣe iṣẹ́ ara Sunday Igboho ni Sunday Igboho ń ṣe iṣẹ́ gbogbo ìran àtàrà ọmọdọ́mọ tí ọmọ mi máa bí kó má bàa jìyà ní Sunday Igboho fi jáde síta pé mo lórí ọ̀fẹ́ mo lọ sí Kútọ́nù onílé ọlọ́nà ẹ bá wọ kọ́pà ti Sunday Igboho ó pèlè sẹ́nitọ̀ ni tó dẹ ẹrú mà ṣé kí palọ̀ more than 3 years because of the Yorùbá race ó sacrifice ìyá ẹ̀ because of Yorùbá race ó dẹni tá à ń bè ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lẹ́sẹ̀ kì í ṣe pé farayọ̀ tí o Sunday Igboho kò farayọ̀ tí o kì í ṣe pé wọ́n dá ẹgbẹ́ kan lẹ̀ nílẹ̀ Yorùbá tí Sunday Igboho fẹ́ ajá kì ẹ̀ tó di pé kí wọ́n máa kojú ìdọ̀tí àwọn pàpà pòpòpò kọ́lọ́pàá wa mu tí wọ́n sọ pé ó ti ṣiṣẹ́ Yorùbá lónìí. ìfẹ́ sálísù sẹ́ríkì gangan because of the Yorùbá race because of what because of Yorùbá race mo ti sọ story yẹn rí dáadáa Professor Wálé Adéníran former deputy baba Akíntóyè èmi fún ara mi tí wọ́n ní fẹ́ lòmí ṣe mí akọgun òòṣà Fátòsìn MK pẹ̀lú ọmọ ọlá lẹ́kọ̀ọ́ lájọ wà ní city room ní Kútọ́nù pẹ̀lú olóyè Sunday Igboho oríṣi ibùkọ́ ni baba Akíntóyè was on seat and this Professor Wálé Adéníran ó ní nígbà tí wọ́n gbé owó dé tí bùrọ̀dá gbé owó dé wọ́n sọ pé ó tán ó ní nígbà tí Sunday Igboho tó rí ìjẹ́tì owó yẹ twice 500 million naira twice 1 billion naira torí jẹ́tẹ̀ ó ní ìgbà ìròyìn tí ń wò pé irú ọmọ wọlé léyìí pé tó bá jẹ́ òun ni òun ń tẹ́ra jẹ́ òun máa gbà he made that sacrifice because of the Yorùbá race àwọn kan ló ti jẹ́ olóṣèlú mo ti sọ pé kò jẹ́ olóṣèlú because he want to become a alága chairman alága council or senator or rep give me the security of the Yorùbá land I want to protect my people I want to protect my people wèrè kí wọ́n jáde síta wọ́n ń pè mí ní ajá Ìgbòho mo lè olúwa ọ̀ṣẹ́ kọ́ńtẹ̀ pè mí ní ajá Ìgbòho àwọn ẹni tó pè yín lájá Ìgbòho kò gbádùn tó ajá tó wà lé Ìgbòho so àwọn ọba yẹn ti sọ̀rọ̀ ọba bá wà onírìṣà wọ́n ní ká ẹ má fojú pòjó àwọn the only person that they approve tí wọ́n fẹ́ òun náà ní Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá Májàsọ́lá ó bí kọ́ tí wọ́n ti rí iṣẹ́ owó ẹ̀ nígbà tí ènìyàn bá fẹ́ lọ gbaṣẹ́ ní ọ́fíìsì ní tó ń wáṣẹ́ kiri wọ́n á ní kó gbé fáìlì ẹ̀ wá kílẹ̀ yóò lóyìnbó máa ń pè CV àbí ṣé CV ní àbí EV èyí tó bá wù yẹn pé wọ́n wá ní experience wọ́n á máa ṣí o ti ṣiṣẹ́ níbi báyìí rí o ti ṣiṣẹ́ níbi báyìí rí o ti ṣiṣẹ́ níbi báyìí rí o ti ṣe nǹkan báyìí rí o ti ṣe nǹkan báyìí rí nígbà tí kankan dàrú o ti ṣe báyìí rí ìwọ ló tó ó wà nínú fáìlì ẹ̀ wọ́n máa wò pé eléyìí qualify to do that work nínú ó lè jẹ́ èèyàn 10 ló máa apply fún iṣẹ́ yẹn rẹ́kọ̀dù tó ní kálukú bá nílẹ̀ náà máa fi bí iṣẹ́ fún àwọn ọba tó pè mí pé Sunday Igboho have a good record to secure the Yorùbá race pé nínú fáìlì ẹ̀ táwọn ń ṣí fáìlì Sunday Igboho táwọn ń ṣí CV adára fún yín jáde ògbódà mi ó ibi Yẹmí TV ara àwọn ajá Ìgbòho nìyẹn Ọlọ́run á jẹ́ ká pẹ́ lẹ́yìn Ìgbòho pẹ́ wọ́n ti ń wò pé nígbà táwọn rẹ́kọ̀dù ẹ̀ ọmọ tó wà bí ọdún bíi 2 ọdún 3 tí èèyàn tó sọ pé ó ti wọ ìlú ibi tó bí sí tó dẹ̀ ń yọ àwọn yẹn lẹ́nu ọmọ yẹn dẹ̀ dẹ̀ sí nídìí ìyẹn wá sọ pé tó bá ti gbórúkọ Sunday Igboho òtútù àmú ara máa ṣe gbègbègbè pé mo ní ọba kan sọ ní Kogi ó lóun wọ ọmọdé pé kí lọmọdé gbé lóun fẹ́ lọ kojú àwọn ará bíbá yìí lóòótọ́ àti lódodo dẹ̀ sí wọ́n dì í bàbá yẹn ní tó ń fẹ́ fún Sunday Igboho nìyẹn bàbá kan tẹ̀ sọ pé tó bá dẹ́ pé Sunday tó bá dẹ́ pé ń jóbi ni òun ìbá bímọ fún Sunday Igboho olójú wáṣíwáṣí dẹ̀ lọ́gá àtẹ̀mí náà
so sir à ń lọ èèyàn mi àti pé àgbàlagbà ló ń tẹ pé ó mọ̀ pé yọ́ máa ní your record will speak for you ohun tó bá ṣe lẹ̀ làwọn èèyàn máa fi tẹ̀lé yín lóòótọ́ Sunday Igboho àwọn tó tẹ̀lé Sunday Igboho lọ sí Ìbàràpá ṣé wọ́n pé 30 ṣá ó dẹ̀ yẹ kí n béèrè lọ́wọ́ máa jà sọ́lá wọ́n pé 30 bọ̀tí nígbà tí wọ́n wọ̀lú àwọn èèyàn tẹ̀lé wọn lẹ́yìn pé Sunday Igboho lélẹ́yìí ó ń bọ̀ Sunday Igboho lélẹ́yìí wọ́n lé Ọlọ́run bẹ̀ fún wọn ṣe láti ṣe spinal cord àwọn Fúlàní wọ́n wú wọn tí gbogbo tí Sunday Igboho wú ní Ọ̀yọ́ state náà wá sọlẹ̀ sí Kwara and Kogi state the majority ọba sì ní Èkìtì land sa bàbá wa Onírìṣà ó ní wọ́n ní bàbá Èkìtì kí n bá wọn pariwo fún bàbá Onírìṣà kí n pariwo fún bàbá Alákété Ẹ̀gbá Ìwí Ìtàdó Ọwọ́ Ajérò Òṣèmọ̀wé tó ń do Dèjì Tàkúrẹ́ àwọn first class ọba yẹ pé Sunday Igboho làwọn ń lù ló ń tẹ̀ gbà that can do the work. mo wá ní sà kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ tí ẹ̀ wo sáàjì ẹni tó ní ọmọ ogun 5 million redmade tí gbé rí ọ̀dẹ́dẹ́ yapa wọ́n ní ìyá ọ̀ka wọn ìbá lọ́mọ ogun 10 million ó ìgbéraga àwọn oníṣà Sunday Igboho ẹnu màá ló ń dàn Sunday Igboho máa ń fẹnu rú géètì yẹn jánu mà ní Sunday Igboho kábíyèsí kan tẹ̀ sọ pé bàbá Èkìtì kí Sunday Igboho bó ṣe fẹnu jánu ní Ìbàràpá kó wá fẹnu jánu yẹn ní ìlú òun náà káwọn arábí bá tẹ̀lé fún àwọn èèyàn ó lẹ̀ lọ́dà mi ọ̀kẹ́ wo ta ìwà dára fún yín you're welcome. so Onírìṣà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá all the obas have spoken ṣé òyìnbó yẹ kọ́ rẹ̀ tì ẹ lò sẹ́jẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ pé ọmọ ládé Aláàfin Ọ̀ládé adé aládìkún lágbàfà Aláàfin ọmọ aládé ṣẹṣẹ fún one of kábíyèsí tiẹ̀ sọ pé Aláàfin Ọ̀yọ́ fẹ́ fi lè dá commotion lẹ́ẹ̀ni again because they want to scatter the Yorùbá land mo ní Aláàfin Ọ̀wọ́ Adé Akínmu Ọ̀wọ́ Adé ò lè dánrú ẹ̀ wo wọ́n ní kò sí tí ò lè ṣe torí oríkìtì Sunday Igboho kì ní Ilé Ifẹ̀ kò tí ì kúrò lọ́kàn wọn mo ní Sunday Igboho kì í ṣe pé ó mú oríkì ilé bàbá wọn ni ṣé torí ìyẹn Aláàfin Ọ̀yọ́ mo ní ìwé mọ́tò ló bẹ̀ fà ìran Aláàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọlọ́pàá White ṣe sọ fún wa pé ìran Aláàfin Ọ̀yọ́ ni mo ń ṣe ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá gbọ́dọ̀ ṣe ti ṣe ogun yẹn fún mu ní kábíyèsí ní gbogbo yín ṣe sọ wípé Sunday Igboho lẹ fọwọ́ lù yìí ẹ jẹ́ kó wọ pléètì ní Ọ̀yọ́ wọn ní ó bẹ́tà bẹ́ẹ̀ Ọlọ́run níjà àpapọ̀ ya ọmọ ń tẹnu mọ́ o kéèyàn lóhun pòfẹ́sọ̀ àìmọye pòfẹ́sọ̀ tí ò pòun kankan àìmọye pòfẹ́sọ̀ tí ò pòun kankan so bàbá wa Onírìṣà di olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá káàbàtà number 1 citizen àwọn ọba ti sọ̀rọ̀ pé Sunday Igboho làwọn approve to lead the security of the Yorùbá land kábíyèsí kan wá síbi tí n bá lórí ọ̀fẹ́ tí n bá ní nọ́mbà àwọn OPC bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn kí n sẹ́ẹ̀dì ẹ̀ sáwọn ọmọ onímọ̀ òní wọ́n ní kí n wá tí n bá ní orí ọ̀fẹ́ OPC New Era Reform pé àwọn ò bá wọn yẹ ẹja torí pé àwọn náà ní lọ́kàn to save the Yorùbá land torí pé ọmọ ọkọ làwọn àwọn ò ní gbàbọ̀dẹ̀ tí ilẹ̀ Yorùbá pé àtẹ̀ntàn tó bá pè wọ́n rẹ́dì láti jáde síta kì í ṣe tó máa pè pé wàhálà ń ṣẹlẹ̀ níbi kan tó jẹ́ pé owó ní ọmọ kọ́kọ́ máa béèrè tí wọ́n máa ń dá wa padà sọ́dọ̀ àwọn gómìnà pé ẹ̀ ṣe lọ bá àwọn gómìnà yín. I don't have your number sir mo lè fi nọ́mbà mi síta fún èèyàn mi ò bẹ̀rù anybody mo bẹ̀rù Olódùmarè mo tẹ̀ ṣe ń tẹ́tì àyíbolú aṣọwó ká máa jèrè ẹ má jẹ́ nǹkan ní lálẹ́ yìí ẹ jẹ́ kí n jíṣẹ́ táwọn kábíyèsí yẹn rán mi. bàbá yẹn sọ wípé to the extent ní ọjọ́ kan mo wá ń gbọ́ for the first time ó ní nígbà tí gbàhálà ń ṣẹlẹ̀ mi ò ní dárúkọ sẹ́ẹ̀tì yẹ tó ti má dárúkọ sẹ́ẹ̀tì àwọn kan máa mọ̀ ó ní òun ní nọ́mbà Sunday Igboho lọ́wọ́ bó ń ṣe pé wá sọ pé bàbá mi ò sí lè I'm far away pé bọ̀tẹ́ má wọ́rì pé kò ju bíi 1 hour àwọn kan pé àwọn pé sẹ́dárí kábíyèsí Ìgbòho ní kan wá bá yín pé wọ́n dẹ̀ ṣiṣẹ́ yẹ perfect wọ́n bá wọn pa ẹnu àwọn ọ̀tá yẹn mọ́ that is the type of leaders we need. ṣé gbọ́ mi sà àwa náà pé lóńdó yìí ní Èkìtì wa mìíràn yìí nígbà yẹn náà lọ́wọ́ báyìí lóko nígbà yẹn lọ́gbọ̀n Èkìtì àwọn alábíwẹ̀ ti bọ̀ lúwa yìí o ẹni yẹn fẹ́ lọ dẹ̀gbẹ́ lóko lórí wọn tó ń bọ̀ yáyáyáyá. a pe Sunday Igboho bí aago kan òru lóde Èkìtì wa mìíràn yìí kò dẹ̀ béèrè kọ́bọ̀ kò béèrè owó epo bí olè tajà káyé ní Sunday Igboho gbowó wa
almost $15,000 ní àjàkáyé lọ fi ṣí ló gbà lọ́wọ́ àjàkáyé tí Dúpẹ́ Onítìrí lọ fi ṣí company ńlẹ̀ ní Burkina Faso ìyẹn ò tí ẹ kẹ́ mi ṣùgbọ́n mò ń jíṣẹ́ àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá pé Sunday Igboho làwọn fẹ́ ọmọ ọkọ yàtọ̀ sí àjòjì ẹni tá a forí ẹ̀ sọlẹ̀ sí ilẹ̀ Yorùbá ó yàtọ̀ sí ẹni tó fẹsẹ̀ rìn wá àjòjì bàbá èèyàn lè jẹ́ àjòjì káwá bí èèyàn sí ilẹ̀ Yorùbá yìí yóò ní pé kó jẹ́ ọmọ Yorùbá torí a máa béèrè pé ibo lágbólé bàbá àti tiẹ̀ ibo lágbólé ìyá àti tiẹ̀ ṣùgbọ́n a gbọ́ nínú ìwé ìtàn pé Sunday Igboho àti ìyá àti bàbá tó bí àforíwọ́ sọlẹ̀ sí ilẹ̀ Yorùbá ní ọmọ onílù yìí bẹ́ẹ̀ fẹ́ kí ìlú ó tú Sunday Igboho ọmọ onílù yìí fẹ́ kí ìlú ó tú àwọn àgbájọ wọn ànídàá sọ pé jẹmujẹmu kọ́ ni ẹwà eyín lẹ́yìn bá kọ́ ẹni èèyàn tí ò lè fọ ọgọ́ useless ṣùgbọ́n tẹ́yìn bá ṣe bí méje ọ̀ mẹ́jọ ọ̀ mẹ́wàá lẹ́nu tẹ́ ẹ gbélé egun tó fọ́ egun pa oníyẹ̀yìn Sunday Igboho did not have to up to 50,000 up to 50 tán lọ sí Ìbàràpá tán dábìrì à ń bẹ̀ tó káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tó káàkiri gbogbo àgbáyé pọ̀ ọmọkùnrin kẹwàá o ó lọ fèsì àwọn Fúlàní ó fún Fúlàní ní 7 days ultimatum pé lẹ́yìn ọjọ́ méje ẹ̀mẹ́jẹ̀ ń bá yín nílẹ̀ kò ní ẹ̀mẹ́jẹ̀ ń bá yín bíbá yìí ó tún bá ọlọ́pàá sọ̀rọ̀ pé this is our borderland we don't want them in our land again ṣìfìní abẹ́ ẹ̀ rántí fídíò yẹn ni ní ọjọ́ méje ló fún yín o Sẹ́ríkì gan mọ̀ pé ọmọ tó lọ pé fún wa lọ́jọ́ méje yìí tí wọ́n yànbọn lù tí bọ̀n tẹ̀ yìí àwọn kan tẹ̀ tó sọ pé ọlọ́pàá wáìtì kò yànbọn rí tí máa ń dárúkọ wọn máa mọ̀ wọ́n bàbá kílàngó nínú mọ́lẹ̀ àti wọ́yọ̀ ó mọ̀ wọ́n ọlọ́pàá wáìtì ò yìnbọn rí nìkan máa ń dárayọ̀ tìlẹ̀ ni àwọn ọ̀nà tó bá dálẹ̀ àwọn ní ọmọ wa máa tán bí eyín bá ṣe mẹ́jọ tó bá lè fọ ogun òní yẹ̀yìn mo ní Sunday Igboho wọn àpò 50 tó lọ sí Ìbàràpá iṣẹ́ yẹ káàkiri gbogbo àgbáyé àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀já sí rẹ́kọ̀dù wọn náà ẹ káàbọ̀ ká sí rẹ́kọ̀dù wọn náà bó ṣe pé 5 million bread made 5 million ti gbé rí ọdẹ tó wà pa tó pọ̀ jàbútì rẹ̀ tó wà ńlẹ̀ kí ló wà ní rẹ́kọ̀dù wọn gbogbo gbé rí ọdẹ àtàwọn ogun 5 million akàrí wọn pé festival náà ṣe káàkiri ọlọ́jọ́ festival olóko festival ajé festival kakanfò festival afẹ́fẹ́ festival miss Oòduà àbí ìwọlé tó wà ńbẹ̀ beauty parade footballer team competitions wọ́n ń ṣe ẹ̀gbádé ẹ máa bá wọn bẹ̀ wọ́n á fẹ́ take over invert yẹn mo ní invert lọ́wọ́ gbàtọ́ tó ṣe Ìbàdàn dé iná àtúbà wọn bẹ̀ ṣé iṣẹ́ warrior nìyẹn níta bá ní síbi wọn nìyẹn o bóyá gbogbo táwọn kábíyèsí yẹn sọ pé kò kájú ẹ̀ pé we are not talking about riot somebody that will cause riot we are talking about somebody that can face the Fulani to say don't ever kill my people anymore. mo kí gbogbo ẹ̀yin kábíyèsí yẹn lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá wa ojú òní tìyín màá tútù sọ lálẹ́ yìí ẹ̀yin kábíyèsí tẹ́ ẹ ti jí ẹ dákun dábọ̀ torí àwa ọmọ yín ẹ bá wa jí àwọn ọba tí ò tí ì jí Aláàfin Ọ̀yọ́ ò tí ì jí kó kúrò nídìí ìdò eré ọmọdé ni ẹ̀yin ìjòyè ní gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ ẹ ti jí ẹ bá wa jí àwọn tí ò tí ì jí ọ́ọ̀dì ọ̀dọ́ kọ̀yà ẹni abágbá lójú ro ẹ wá wo àwọn ọ̀dọ́ ní Okunland àwọn tí àbáyé tẹ surprise mi ilé ibi tí Sunday Igboho sùn sí wọ́n dúró ń ta àbẹ̀mọ́jú ni wọ́n lọ pété wọ́n tó sí Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ ní wọn ní ọkàn wọn balẹ̀ báyìí bí Sunday Igboho ṣe wá sọ̀dọ̀ wọ̀nyí ó máa lé àwọn ará bíbá yìí dànù ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ ó dìgbà tí wọ́n bá pa àwọn èèyàn wa tán tẹ́jí àwọn èèyàn wa gbé ta wá bẹ̀rẹ̀ sí ń pariwo ẹ̀yin tẹ́ ti jí ẹ jí àwọn tí ò tí ì jí let us join together wọ́n ní tí májẹ̀mú àkọ́kọ́ ò bá bàjẹ́ à ní wáyé fún májẹ̀mú tuntun irú ẹ̀kọ́ is coming àbájáde lánàá a rí ìròyìn ayọ̀ mú wálé and everybody want to associate himself with Sunday Igboho nítorí ọmọkùnrin yẹn bá lè ṣòro kan bẹ́ẹ̀ ẹni tó yẹ kéèyàn tẹ̀lé lẹ́yìn ni ẹni tó yẹ kéèyàn ṣe kíni kéèyàn tẹ̀lé lẹ́yìn Bami Onírìṣà Odùduwà of our time àwọn lọ́balọ́ba ti sọ̀rọ̀ bó bá ṣe ń pè mí tó máa ń bá mi sọ̀rọ̀ sà mo dẹ̀ rọ gbogbo àwa tá a gbóhùn sáfẹ́fẹ́ tó bá ṣe pé ìtàn bá yín sọ̀rọ̀ ní ká ẹ máa jẹ́ káwọn ọmọ Yorùbá máa gbọ́ pé wọ́n ti sọ wípé Sunday Igboho làwọn fẹ́ pé ìlú ẹkùn làwọn fọwọ́ sí pẹ̀lú àwọn tí bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn New Era àti Reborn pé ní ìkórìtà tí ìran Yorùbá wà yìí a nílò ọmọ ọkọ a nílò ọmọ ọkọ that we will never betray the Yorùbá race lábẹ́ bó ti wù kórí bàbá Bọ́lá wò tẹ́lẹ̀ lọ́sọ̀dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́pàá wẹ ìgbéraga ní ìgbéra sẹ́lẹ̀
ṣé ẹni tó sọ pé bàbá Bọ́lá Ahmed Tinubu ní àwọn tó fi ń pààyàn abẹ́ ti gbàgbé ni ó ka Sunday Igboho mọ̀ ó ní Sunday Igboho wà láwọn skọ́ọ̀ tí bàbá Tinubu fi ń pààyàn àti Táyọ̀ Àyìndé ẹnu òrófó ní òpòrófó oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ojú oyè ọba bòmíì lọ nílẹ̀ Yorùbá yẹ̀yẹ́ ọba wo ló máa wá fẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ wá jẹ́ security lé olórí tí ò jẹ́ pé owó ló kọ́kọ́ máa béèrè láàfin sọ fẹ́yìn ọba ilẹ̀ Yorùbá bẹ́yàn kan bọ́mọ kan ọmọ náà kan bá náwó sí ní ọ̀pá tó wà lọ́wọ́ yìí tàbí ìrùkẹ̀rẹ̀ ẹ fi síbìlà tó wà lórí ẹ̀kẹ́ gbámọ́ lórí ilẹ̀ yìí kẹ́tọ́ gbé ilẹ̀ Yorùbá náà kó báyìí kì í ṣe tápà ilẹ̀ Yorùbá náà kó báyìí kì í ṣe tápà báyìí náà ní ìṣàmójú jíjẹ àwọn lọ́balọ́ba o iṣẹ́ tá a bá náà ikọ̀ kípa ẹ̀kọ́ wọ́n ní Sunday Igboho làwọn fẹ́ Sunday Igboho làwọn fẹ́ àwọn òfò ọmọ ogun 5 million irọ́ kan àwọn òfò ọmọ ogun 5 million ojo àwọn òfò ọmọ ogun 5 million alágbádá white tẹ́ bá ti rí wọn agbádá white náà máa tó káàkiri ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gbogbo owó tó ń gbà lọ́wọ́ àwọn tó wà l'Amẹ́ríkà wọ́n ti fi gbóra sí èrè olókùn festival Ọya festival jagunjagun díàbọ̀ rẹ̀ olóhùn promote traditional Yorùbá traditional nínú ikú ta ló ràn èyí tá a ràn kò jẹ́ ibi tá a bẹ̀lẹ́ mẹ́sọ̀ ìṣọ́ kò sọ ọlọ́run táwọn bàbá yẹn láwọn rí inú fáìlì ẹni èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o mo ti sọ ti pẹ́tẹ́ bá rántí lẹ́kìtì wa ẹni ó dìlú mẹ́ta tí wọ́n pe àwọn ọmọ wọn kí ni wọ́n OPC ààrẹ tán pọ̀ wọ́n pọ̀ ọba yẹn sọ pé láti ní lọ mi ò gbẹ́dọ̀ gbọ́ OPC ààrẹ lẹ́nu yín mọ́ láì jẹ́ bẹ́ẹ̀ èmi máa lé yín tó bá jẹ́ pé mi ṣèlú aláṣẹ ìlú yìí máa lé yín kò nẹgbẹ́ máa lé yín kò ń lu yìí gbogbo wọn dẹ̀ kàwọ́ sókè pé bàbá kábíyèsí ibi tẹ́ bá ti lọ làwọn lọ because of ìwà ni ṣé Sunday Igboho gbowó fún wọn ni no àwọn ọba tó sọ pé Sunday Igboho làwọn fẹ́ ṣé Sunday Igboho gbowó fún wọn ni the answer is no ṣùgbọ́n nígbà tó ń ronú CV Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá wọ́n rí iṣẹ́ takuntakun tó ti ṣe nílẹ̀ Yorùbá and they see this man that is capable to secure the Yorùbá land in the carnival the little carnival àwọn mẹ́wàá tó ń tẹ̀lé lẹ́yìn mo láwọn ló sọ pé tí Sunday Igboho bá ti jáde sí kò ní lérò lẹ́yìn ẹ̀ àwọn okun wọ́n ṣọ́ọ̀kì everybody àwa tá a tẹ̀lé Sunday Igboho lọ wọ́n ṣọ́ọ̀kì wa gan wọ́n ṣọ́ọ̀kì wa láti ìlú Tolúlọpẹ́ Arótilé yìí lẹ́rú ti bẹ̀rẹ̀ sí ń bà wá bọ̀ nínú ìyàmóye lágbà wọlé tó ti gbọ́ pé Sunday Igboho ní àwọn ọlọ́kadà bẹ̀rẹ̀ sí ẹ̀rọ kò president ló ń wọ̀ lónìí bàtà máa dé yóò dùnmù nínú ìgbòlú Tolúlọpẹ́ Arótilé wọ́n ya bọ́ everybody ni àwọn tẹ́lẹ̀ tó ń bọ̀ gan tó jẹ́ ọmọ Fúlàní wọ́n pàkì ẹ̀rú gbà wọ́n ti mọ́tò wọn wá sákò ní mọ́tò because iṣẹ́ tí ọmọ Adéyẹmọ ti ṣe iṣẹ́ tí ọmọ Adéyẹmọ ti ṣe ọmọ ládé tó jẹ́ wípé ìran Aláàfin wọn ládé adé àwọn aládìkún lágbàfà Aláàfin àwọn ọmọ aládé ìṣẹ́ṣẹ́ fún ọmọ ọkọ ni yàtọ̀ sọmọ àlè ẹ má gbọdọ̀ péjọ ọmọ Adéyẹmọ o all the kábíyèsí Yorùbá la ti stamp ẹ̀ boom ní pálásì bàbá wa ṣé ọba kaba ní àwọn ìjòyè tó wà ń bẹ̀ alẹ́ ní 500 màá gbé picture sórí Facebook mi kẹ́rì ká má wá sọ pé n ta rí ní mọ̀pá ká má sọ pé n ta rí ní Ìsànlú pèhé ni mo wá fi wọ studio ẹ mọ̀ pé orí mi ní Saidi Òṣùpá jíkọ pé kí ló fẹ́ lé ẹ ní okun Májàsọ́lá nígbà tó mọ̀ fàyè ń fẹ́ ẹ ní okun àní kí ló fẹ́ lé wà ní okun nígbà tá a mọ̀ fàyè ń fẹ́ wà ní okun adékàbà wọ́n tún sí tàbí èṣù ní nígbà tá a mọ̀ fàyè ń fẹ́ wà ní okun ìgbà tá a dé mọ̀ pa ó tún kọ yọyọ nígbà tá a mọ̀ fàyè ń fẹ́ wà ní okun Ìsànlú o kò ṣe fẹ́nu sọ nígbà tá a mọ̀ fàyè ń fẹ́ wà ní okun Májàsọ́lá kí ló fẹ́ lé ẹ ní okun nígbà tá a mọ̀ fàyè ń fẹ́ wà ní okun gbogbo lọ́balọ́ba Ìsànlú ọba tó wà ní palace níjọ́ yẹn they are up to 16 tí wọ́n ti dé látago 3 rẹ́kọ̀dù ní iṣẹ́ tó ọmọ Adéyẹmọ ti ṣe lẹ̀ ni láti ní kagbélé ayé tẹ́ ẹ ṣe rere ẹ̀wù ìgbéraga tẹ́ ẹ gbé wọ̀ ẹ bọ́ọ̀lẹ̀ fìlà ìgbéraga tó ń bẹ lórí yín tí ò sẹ́ni tó jọ yín lójú ẹ bọ́ọ̀lẹ̀ agbádá ìgbéraga tẹ́ ẹ gbé wọ̀ ọ̀pá ìgbéraga tẹ́ ẹ gbé dání ẹ dáná sun kẹ́ ẹ bá lè rí ayé gbé ní ìrọ̀rùn you continue like this. wọ́n ní ní tere èjì tere lọ́mọ wọ́ yọ̀ dànù lójoojúmọ́ lójú ọmọ Yorùbá ọmọ sí ṣẹ́gbọ́n mi nobody want to associate himself with onígbéraga because onígbéraga ò ní rí nǹkan kan rí sí láíláí yóò máa ń lára ní á bẹ̀ lára títí tí á lára Olódùmarè torí tó bá ti ń lára ènìyàn ó ń lára Olódùmarè tó dá gbogbo wa ni. ọmọ Adéyẹmọ àti jù ẹ lọ náà wà lọ àìtó náà bá a bọ̀ o wọ́n darí dé wọn ò jẹ́ nǹkan kan Májàsọ́lá àti jù ẹ lọ náà wà lọ àìtó náà bá a bọ̀ o wọ́n darí dé wọn ò jẹ́ nǹkan kan ẹ ò béèrè lọ́wọ́ orí o àbí wọn ò béèrè lọ́wọ́ orí ni wọn ò béèrè àtọ́ba tó ti rí Májàsọ́lá rí àti ilé tí ò rí Májàsọ́lá rí
they want to associate themselves with Májàsọ́lá. Bàbá kan ti sọ wípé bí ẹ ti wá yìí màá fẹ́ kẹ́ ẹ dé ìlú ọ̀dọ̀ mi, màá fẹ́ kẹ́ ẹ dé ọ̀dọ̀ mi. Májàsọ́lá sọ pé bàbá à ń bọ̀ ẹ má wọlé sà, à ń bọ̀. It is because they know the ability and capacity and the vision, mission that Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà out for the Yorùbá race. Paríparí ẹ̀ Gbàmí Bọ́lá Ahmed Tinubu. Bí ewúrẹ́ bá jẹ lọ á padà wálé o, báàgùtàn bá jẹ lọ á padà wálé o. Ṣé mọ̀ pé ilé làbẹ̀ sí ní oko? Those people surround you in Abuja, they are your enemy. Àwọn ọ̀tá ìran yín ọ̀tá yín náà ni wọ́n o. Fún ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ má jẹ́ kán pa Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe pa Abíọ́lá má wa lọ́wọ́. Ẹ má jẹ́ kí wọ́n gbẹ̀mí Bọ́lá Ahmed Tinubu. Don't allow them to take Bọ́lá Ahmed Tinubu life. Ṣé òyìnbó yẹ kọ̀rẹ́ tiẹ̀ ló fẹ́ jẹ́ kẹ́ fún mi sí? Bí wọ́n ṣe pa MK Abíọ́lá. Kí ìran Yorùbá má bàa kẹ́ àbámọ̀. Kì í ṣe Àtíkù olórí kan tó fẹ́ ṣe wá o. Èmi ò ní kẹ́ ìdìbò o. Mi ǹdẹ̀ wá pariwo òṣèlú ń bí báyìí. Lọ́wọ́ kọ́ mi yá mi. Mi ní ìdìbò. Ṣùgbọ́n mò ń sọ eléyìí kí ìran Yorùbá má bàa jẹ́ ká àbámọ̀. Mò ń sọ tí bàbá Bọ́lá Ahmed Tinubu ò bá mọ ẹgbà. Ó yẹ kẹ́yìn àgbàgbà ilẹ̀ Yorùbá lè sọ̀rọ̀ yín papọ̀ pé Bọ́lá múlẹ̀ wa. Aṣíwájú múlẹ̀ wa bí bàbá wa Olúbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Oyèwọ̀lú Ìdùnnúwọ̀lú Ẹ̀ríwọ̀lú bó ṣe lọ bá bàbá Bọ́lá Ahmed Tinubu bá mi mú Sunday Igboho àti security. Ohun nǹkan tó yìí kù tẹ́ máa gbà lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu ó yìí pọ̀ because if Bọ́lá Ahmed leave that seat tí àwọn ẹ̀hàn náà bá débẹ̀ ìran Yorùbá máa jìyà Ọlọ́run níjà jìyà o tí bàbá Bọ́lá Ahmed Tinubu ò bá mọ ẹgbà ó yẹ kẹ́yìn àgbàgbà ilẹ̀ Yorùbá lè sọ pé ẹ̀ mú wá Bọ́lá. We must not allow them to finish Bọ́lá Ahmed Tinubu as they finish MKO Abiola. Eré kí la Jambekun ṣe ní ẹ̀yìn àgbàgbà ilẹ̀ Yorùbá. Let us forget about politics. Let us think the Yorùbá first. Ṣé ẹ̀rí gbogbo wọn ṣe ń jáde pé ADC ni ADD ni AD ni their vision is to take over the Yorùbá land, to take over what did not belong to them. Ẹ̀yin Yorùbá lẹ́yìn tí gbogbo ara yín play politics tẹ́ ẹ̀ mú àwọn èèyàn títí yín ní ọ̀tá tó wá jájọ yẹn wá máa sọ ìtàn kan ìtàn tí ò ní mí nì. Don't allow them to finish Bọ́lá Ahmed Tinubu as they finish MKO Abiola. Ẹ rore o ẹ̀yin bàbá wa ẹ rore èrò lọ́bẹ̀ ẹgbẹ̀gìrì ẹ má jẹ́ kán pa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe pa Abiola o kí ìran Yorùbá má bàa jẹ́ ká àbámọ̀ o nígbà tí ìgbésẹ̀ méjì síwájú ìgbésẹ̀ 100 sẹ́yìn ni o. We must not allow them. Ṣé ló yẹ kẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu ní closing mark pé Bọ́lá do this pé tí Buhari bá lè kó AK-47 fún àwọn èèyàn tó loot armory ilẹ̀ Nàìjíríà orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn Boko Haram kí ló ń dúró wò. We must save the Yorùbá life. Ẹ̀yin senator wa ẹ̀yin rep wa ẹ̀yin House of Assembly all the House of Assembly in Yorùbá land àtẹ̀yin Yorùbá tẹ́ wà ní Òkun tẹ́ wà ní ilẹ̀ gómìnà. This is not the time to play politics. Torí ọ̀tá ìran yín ọ̀tá yín náà ni o. Tẹ́ ẹ bá mọ̀ ọ̀tá ìran yín ọ̀tá yín náà ni. Let us join hands together and deliver the Yorùbá land in the hand of the Fulani and say no to the Fulani agenda in Yorùbá land. Torí àrà tán dá lọ́dọ̀ wa wọn bí pọ̀nrípọ̀n bá bàbá ńlá bàbá wa dáa káwọn ọ̀dà ní Sokoto ní Kano ní Jigawa ní Adamawa. And I want you to remember ọ̀rọ̀ tí Sultan Sokoto sọ nobody can stop bandit. Ìyẹn ni pé tí bandit ṣe ó dùn mọ́ wọn nú. Iṣẹ́ kan náà àwọn ọmọ wọn làwọn ọmọ wọn jẹ́ ẹ̀já gbárùkù papọ̀. Àwọn ọba ilẹ̀ Yorùbá ti sọ̀rọ̀ Sunday Igboho làwọn ń fẹ́. Let us take our bet tí wí ló máa rí èé. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.